Hello, hello, hello. Ẹ̀yin èèyàn wa, a kú bó ṣe ń lọ o. Hmm. A kú bó ṣe ń lọ gan-an. Wọ́n bá ní kábíyèsí. Wọ́n ní ṣe ni ó ní kí truck lọ máa kó ẹrù Naomi wọlé díẹ̀díẹ̀. Wípé kíni moon ritual àbí kí náà ń pè, returning back to palace. Kíní kan wọ́n ní kí ìtókù wọ́n ní tó bá ti ṣe tán báyìí kó máa gbé ààfin lóko. Wọ́n bá ní wọ́n gbé truck dọ́ ọ̀dọ̀ Naomi. Pé Naomi ní, báwo ni kábíyèsí ṣe máa ní kóun máa gbé kóun máa kẹ́rù wá díẹ̀díẹ̀. Ó kánjú ni. Láì sọ fún Mariam, láì sọ fún Naomi. Ó kàn lọ gbé truck kan ní kábíyèsí ní kó máa kẹ́rù bọ̀ díẹ̀díẹ̀. Bí kábíyèsí ṣe bí Naomi ṣe sọ fún truck pé kó máa lọ o. Pé kò tí ì yá o. Nǹkan tó ń sọ fún kábíyèsí kọ́ nìyẹn o. Bí truck ṣe padà. Ó ṣe dé ààfin ló bá sọ fún kábíyèsí pé Naomi ní truck o. Pé kóun má ti kẹ́rù, kóun ò kẹ́rù kankan. Òun ò ṣe gbá, òun ò ṣàwo. Ní kábíyèsí wá ní what? Nǹkan tí Naomi sọ ni. Ó ní bẹ́ẹ̀ ni. Ní kábíyèsí. Ṣé ẹ mọ̀ pé kì í ṣàdéhùn wa lélẹ̀? Àdéhùn wa ni wípé by the time tí òun bá máa wá ẹ̀. Àdéhùn number one, ẹ mú ṣẹ. Nǹkan mẹ́ta ló ń bèèrè lọ́wọ́ yín. Kò sí kankan tẹ mú ṣẹ. Ẹ wá ní kóun máa bọ̀. Ẹ rò pé kékeré lòun pè ní òun ò jókòó. Àwọn olórí tóun sọ fún yín pé wọ́n gbọdọ̀ kúrò láàfin. Òun ò ní wá wá sáàfin yẹn kí kóun tún rush wá. Débi pé òun tún máa rush padà. Pé ká má rí o. Pé ẹlẹ́ẹ̀kejì ní pé mo sọ fún kábíyèsí pé ibẹ̀ yẹn ti máa wà tún, ó máa tún wà occupy fún òun. Ó ní ibẹ̀ yẹn ti máa há. Ààfin máa há. No matter bá fi ṣe tóbi tó. Odindi àwọn mẹ́fà òun ló ṣì kejì kóun wá dúró sí ààfin. Ó ní ẹ̀ ń fẹ́ wàhálà. Torí ẹ̀ ló ń ṣe ní wọ́n gbọdọ̀ kúrò because òun sọ fún kábíyèsí pé tí ń bá ń bọ̀ láàfin èmi àti Simi o. Pé mo sọ fún wa pé Simi. Kábíyèsí mo sọ fún wọn pé Simi gbọdọ̀ tẹ̀lé mi wá sí ààfin. Kì í ṣe pé bóyá ọbẹ̀ ló máa permanent o. Bẹ̀tì fún ìgbà díẹ̀ kó tó má rí, kó tó lọ sílé ọkọ ẹ̀. Bí nǹkan tá jọ sọ nìyẹn kábíyèsí. Kó tí ẹ̀ bá òun ṣeré bí sáà kan. Òun ò fẹ́ anybody ní ààfin yẹn. Sọ fún wọn pé kó máa lọ sí Royal Manor. Royal Manor kó máa lọ. Àbí ibo náà ti pé kó máa lọ tó bá fẹ́. Pé bẹ̀tì àwọn àti wọn ò lè jọ gbé láàfin. Because tóun àti wọn bá gbé láàfin pẹ̀lú àbúrò wọn pé ìjà gidi gan máa wọ̀ yá ìjà. Torí òun ò ní, a jẹ́ pé ìjà lójoojúmọ́. Ìlú wo lòun ń bọ̀ tí ọkọ òun ò ní balẹ̀. Pé torí ẹ̀ ló ṣe ní kábíyèsí. Tẹ́ ẹ bá ti ṣe yẹn, òun ò lè wá síbẹ̀ yẹn o. Òun ò lè wá sáàfin yẹn o. Àyàfi tẹ bá ti ṣe, bá ti palẹ̀ wọn mọ́. Wọ́n ní kábíyèsí sọ pé ìwé òun náà lòun náà ń ṣe díẹ̀díẹ̀ pé wọ́n ti ń vacate. Wọ́n ti ń vacate pé iṣẹ́ náà ló ń ṣe. Wọ́n ní Naomi máa sọ pé tí wọ́n fẹ́ vacate, kán ti vacate kì í ṣe pé bóyá kán máa lọ díẹ̀díẹ̀. Tí ààfin yẹn bá ti mọ́ láú, ọkàn wọn á balẹ̀ lòun ṣẹ̀ máa wá. Ó ní ẹlẹ́ẹ̀kẹta pé òun wá sọ fún kábíyèsí pé ṣé rí gbogbo nǹkan tó ti rì mọ́nu ààfin yẹn. Òrìṣà lóríṣiríṣi tó ti rì mọ́lẹ̀. Irú Ashley yẹn. Wọ́n ní ó ní shrine ní compound yẹn tó gbé wá sí inú ilé ẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní bọ̀ nínú ààfin yẹn. Wọ́n ní níjẹta pé ó yìí ń bọ shrine bẹ́ẹ̀ yẹn. Wọ́n ní ibi tó ti ń bọ̀ ṣe ibẹ̀ gbaná. Wọ́n ní ṣe ibẹ̀ gbaná.
Kí ló wá jẹ́ kó gbaná? Wọ́n nígbà tára sán gbogbo ẹ̀ gbaná. Nígbà tó ń bọ òrìṣà nínú pálásì. Kábíyèsí ẹnu yóò ká àwọn people yìí. Ìyẹn lẹ sọ pé kí n máa bọ̀. Níbi tó ń bọ òrìṣà káàkiri gbogbo, tó ń ṣe yánmayànma láàrin gbogbo pálásì. Wọ́n ní gbogbo àwọn olórí yẹn náà ní òrìṣà tó ń bọ ní kọ̀ọ̀kan bẹ́ẹ̀. Ẹ wá ní kó pé ààfin yẹn ń rùn. Ààfin yẹn ìríra ti pọ̀ nínú ààfin yẹn. Ẹ̀ṣẹ̀ kún bẹ́ẹ̀ yẹn rẹ́kẹrẹ́kẹ. Kábíyèsí ẹ jẹ́ kán palẹ̀ mọ́, kán kúrò ńbẹ̀, kán wá fọ ààfin yẹn mọ́. Pé wọ́n máa sanctify ààfin. Wọn ò tí ì ṣe gbogbo ìyẹn wá ní kán lọ kó trọ́ọ̀kù. Gẹ́gẹ́gẹ́gẹ́. Òun ò lè ṣe o. Nítorí ẹ̀ ló ṣe ní nítorí ẹ̀ ló ṣe ní kí trọ́ọ̀kù máa lọ. Ó lóhùn ò lè ṣe o. Ó ní ṣùgbọ́n ó ní àti pé tóun bá tún wá sí ààfin yẹn, promotion ilẹ̀ á mọ́ láàárọ̀ báyìí ọkàn òun ò ní balẹ̀. Wótò. Ìtàn máa mú sẹ́nu ọ̀nà kílẹ̀ tó mọ́. Gbogbo ìtàn wọn máa ṣe káàkiri ààfin. No. Pé torí ẹ̀ ló ṣe sọ fún kábíyèsí pé kí kábíyèsí òun sorry o. Trọ́ọ̀kù kankan ò lè kẹ́rù òun. Àfi kán ti sanctify, kán ti ṣe gbogbo ìmọ́tótó palace kóhun tó wà. Wọ́n ní that is that. Wọ́n ní meanwhile, wọ́n ní bàbá Tinubu. Wọ́n ní ó ti announce ẹ̀ sí wọn ní etí ìgbọ́ pé ààfin yẹn wọ́n máa fọ ààfin yẹn mọ́. Pé returning back of olórí Naomi. Pé gbogbo wọn náà fọwọ́ sí, wọ́n fẹsẹ̀ sí. Ìjọba ti lù lóǹtẹ̀ pé Naomi ń padà sí ààfin. Nígbà tí gbogbo àwọn pàǹtí tí kábíyèsí kó kún ààfin kí gbogbo wọn kàn ti vanish. Àìjẹ́bẹ̀, kábíyèsí you have to do something. Ẹ wá nǹkan gidi ṣe sí i. Torí ọmọ yẹn ó lóun ò ní rush wá again kóhun tún rush padà. Because tóun bá ti sanctify gbogbo ibẹ̀, òun ò lè lọ o. Wọ́n ní kábíyèsí wá ní kò burú pé ó ti dà. Òun ti ń ṣe ìgbésẹ̀ yẹn. Ó ti ń gbé ìgbésẹ̀ pé gbogbo wọ́n máa lọ. Àfi kán ya lọ o. Wọ́n ní igi gogoro má gúnni lójú. Òkèèrè la ti ń jẹ o. Àfi kán máa lọ o. Gbogbo èèyàn ti fọwọ́ sí o. Ọjọ́ tí ààfin yẹn bá máa mọ́ láúláú báyìí, tí gbogbo wọn máa bá abomination wọn wọ́n máa kó gbogbo abomination ìríra wọn kó fọ́ kúrò ní ààfin. Ààfin yẹn, àwọn people yẹn wọ́n burú. Wọ́n burú. Iṣẹ́ ibi kọ́wọ́ wọn rẹpẹtẹ torí ẹnìkan tó ní ààfin. Wọ́n máa jẹ̀bi o. Torí ṣe lẹ fi ilé yín lẹ fi ilé àtọ̀nà yín lẹ̀ tẹ fẹ́ ba ilé onílé jẹ́. Ọlọ́run ni ò ní gbà fún yín. Queen Naomi ó kú ogun àjàyè. Ọlọ́run á bá ẹ gbẹ́rù ẹ̀, á jà àjàṣẹ́gun fún ẹ. Gbogbo ipá àti agbára tó bá máa sà, kò sí kínkínní kan tó lè súnmọ́ ọ̀dọ̀ ẹ o. Agbára ẹ̀jẹ̀ Jésù, mo fi ẹ̀jẹ̀ Jésù cover. Mo fi ẹ̀jẹ̀ Jésù cover gbogbo ìgbésí ayé, gbogbo nǹkan everything about you. I cover you with the blood of Jesus. With your child and your children, unborn children. We soak you in the blood of Jesus. Tó kò bá jẹ́ ti Jésù Kristi. Thank you, Jesus, because you have answered. In Jesus' mighty name. Kábíyèsí Ọlọ́run á fún yín ṣe. Jésù Olúwa wa. Àmín. Ẹ̀yin èèyàn mi, ẹ bá mi share, ẹ bá mi like, ẹ bá mi subscribe, ẹ bá mi love ẹ̀. Láyọ̀ o. Ẹ bá mi fi ìtókù sínú comment section. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.